èyí ni ohun tí àwọn ènìyàn abúlé Olówu níjọba ìbílẹ̀ Mòrò nípínlẹ̀ Kwara èyí ni wọ́n sọ fún ìjọba Kwara o. Àwọn ènìyàn Olówu níjọba ìbílẹ̀ Mòrò nípínlẹ̀ Kwara ni wọ́n ti ń jó tí wọ́n ń yọ̀ tí wọ́n sì ń dúpẹ́ fún ìjọba Kwara báyìí o látàrí bí wọ́n ṣe omi tó ṣe bùrẹ̀ fún wọn. Lọ́jọ́ Monday tí ṣe ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí náà ni àwọn ènìyàn Olówu níjọba ìbílẹ̀ Mòrò nípínlẹ̀ Kwara ni wọ́n bẹ̀rẹ̀ sí jó tí wọ́n yọ̀ o. Wọ́n ní ọdún ti pẹ́ tí ìyà omi ti ń jẹ àwọn ṣùgbọ́n báyìí o àwọn dúpẹ́ fún ìjọba o, àwọn dúpẹ́ fọ́lọ́run bí wọ́n ṣe ṣe omi fún àwọn. Ẹgbọ́n tí àwọn aráàlú ẹgbọ́n tí wọ́n fẹnu ara wọn sọ. صلوا على النبي الكريم صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه عليه وسلم. الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. lẹ́yìn ìgbà tá a ti dá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba nìkan ṣoṣo òun la kọ́kọ́ ẹni tí ọpẹ́ tọ́ sí òun lè láti dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ yìí Ọlọ́run kọ́ mọ̀ bọ̀kún wa jẹ́ òun ọlọ́nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run eléyìí tó ṣokùnfà tá a fi dúró wọ̀n lónìí látàrí oore tọ́lọ́run ṣe fún wa oore ńlá tọ́lọ́run ṣe fún wa nílùú Olówu ìlú Ọlọ́run sọlá Olówu tọ́lọ́run ṣe oore ńlá fún wa kí lóore náà omi tí gbogbo àdúgbò ọmọ mu. Orúkọ èmi tí ń sọ̀rọ̀ ni Àlùfáà Imam Abdulgani Abdulsalam náà ní orúkọ tèmi. Àwọn tó sokùn àwọn tọ́lọ́run ti ṣe okùnfà omi náà sí ìlú Olówu òun náà ni Mòrò láti Mòrò local government jẹ̀ǹkúnlé ìlú Olówu rẹ̀ ní iná níbi tá a wà yìí Ọlọ́run sọlá. Adúpẹ́ lọ́wọ́ ẹ́nsẹ́rẹ́nsì wa Abdulrahman Abdulrasaq adúpẹ́ lọ́wọ́ gómìnà Kwara púpọ̀ àti igbákejì rẹ̀ àti gbogbo àwọn ẹ̀sẹ́kẹ́tìfù rẹ̀ adúpẹ́ lọ́dọ̀ wọn púpọ̀. Ọlọ́run ò ní jẹ́ wọ́n ṣàṣetì Ọlọ́run níbi lọ́dọ̀ Ọlọ́run amóore tí wọ́n sọ fún wa látàrí omi tọ́lọ́run ní wọ́n fi rántí wa nílùú Olówu. A sì dúpẹ́ lọ́dọ̀ Ambali Azeez láti ìlú Ṣàwó takuntakun tọ́lọ́run ní kó bá wa jà sí gọ́fìnà àti gbogbo àwọn ẹ̀sẹ́kẹ́tìfù gọ́fìnà lápapọ̀ lábẹ́ Àájì àwọn Mariam chairman Mòrò local government. Adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ o látàrí oore tọ́lọ́run ní kẹ́ẹ̀ ṣe fún wa tẹ́ fi rántí wa yìí àti igbákejì àti gbogbo àwọn ẹ̀sẹ́kẹ́tìfù yòókù náà. Ọlọ́run ọba kò ní dẹ̀yìn náà dẹ́rù ara yín ọlọ́nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògùn Ọlọ́run ìgbò election yìí tó ń bọ̀ lójú ọ̀nà ẹ̀yìn Ọlọ́run tó jẹ́ ẹrọ́wọ́ mú bẹ́ẹ̀ ọlọ́nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ò ní jẹ́ ayín bọ́ Ọlọ́run wọlá pé bẹ́ẹ̀ ṣe ní òǹgbò ní máa gbẹ wáyé Ọlọ́run ní fòǹgbẹ gbẹ̀yìn náà ọlọ́nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. Oore tí a ṣe fún amọ̀ yìí rẹ̀ púpọ̀ ìlú Olówu ìlú tó sì tóbi ìlú ńlá ni orin olóyìn òun là kọ́kọ́ rú rẹ̀ tá a kọ́kọ́ rí ládùúgbò yìí òun là kọ́kọ́ rú ẹ̀ tá a kọ́kọ́ rí nílùú àti gbogbo agbègbè yìí. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lóyún tó já sí pé jàmáà sì pọ̀ púpọ̀ nílùú Olówu ọ̀kan yìí amọ̀ ìrì oore tí a ṣe fún wa lẹ́yìn ẹ̀ púpọ̀. A tún wá ń fàsìkò yìí a tún fi pàrọwà sí ìjọba Abdulrasaq Abdulrahman àti igbákejì wọn Káyọ̀dé. A tún ń béèrè sólà nílùú Olówu solar light táwọn àtàn sínú ìlú tó ọkùnrin yóò fi wọ̀lú yóò fi mọ́mọ̀ pé ìlú àwọn èèyàn yóò yàn ní àti network tí ń jẹ wọ́n ń yàtọ̀ pé báàbá pè báyìí àìdà ká máa gogi àbí ká máa lọ síbi mẹ́ẹ̀lì mẹ́ta kó tó di ká máa gbúròó tí ń ṣẹlẹ̀ nígboro. Eléyìí apàrọwà síjọba yìí lẹ́lẹ́ sí Ọlọ́run ló lè ṣe Ọlọ́run ó jẹ́ síjú àánú rẹ̀ wò wá bẹ́ẹ̀ ṣe síjú àánú wò wá lórí eléyìí Ọlọ́run jẹ́ síjú àánú wò wá lórí eléyìí tí ń bọ̀ náà. Gbogbo jàmáà ìlú Olówu àtàgbègbè wọn ní ká dúpẹ́ fún yín púpọ̀ o wọn ní ká dúpẹ́ fún yín púpọ̀ wájúwájú lọ́la yín ọmọ lọ ọlá yín ò ní rẹ̀yìn ọlá nẹ́bì lọ́dọ̀ Ọlọ́run. Eléyìí tẹ́ ẹ ṣe fún wa yìí àmọ́ lóore Ọlọ́run bá san yín lẹ́san rẹ̀. Gbogbo àwọn ọmọ tí yín náà rà àánú gbà gbogbo ibi táwọn ọmọ tí yín náà wà Ọlọ́run jù wọ́n rà láàánú gbà ọlá nẹ́bì lọ́dọ̀ Ọlọ́run ọlá Al-Qur'ani Yasin. Torí eléyìí tá a ṣe yìí Ọlọ́run náà ní fi yé wa pé bóun bá sọ̀rọ̀ fáwọn ọmọ nẹ́bì Ádámà bá a bá mọ̀ pé dá eléyìí tó tún jù bẹ́ẹ̀ lọ ìyà tó jù bẹ́ẹ̀ lọ ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run
ọlọ́run wá sí àwa ní ẹrú tí máa mọ pẹ́ dá nígbà tó lọ́wọ́ náà ti sọ nínú Al-Qur'an Yasin. Bismillahir Rahmanir Rahim. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. wọ́n ní bóun bá sọ yẹ káwọn máa nẹ́bí Ádámù tá a bá mọ pẹ́ dá eléyìí tó tún ju táàfì mọ pẹ́ dá tó tún le koko tó tún ju irú eléyìí lọ ń bẹ́ẹ̀ dùn wọ́n lọ́wọ́ wa àmọ́ ilé ìtọ́lọ̀ ṣe fún ó sì wá lé ẹrú tí máa mọ pẹ́ dá lẹ́yìn ìgbà tá a bá ti wá dá ọpẹ́ àtún wá ń béèrè àdìpèlé oore àdìpèlé ẹ̀san ọlọ́run dákun mọ́sà máa ṣe sínú olúwa yìí ọlọ́run nẹ́bì lọ́dọ̀ ọlọ́run gbogbo dáadáa tọ́lọ́run máa ṣe fún wa lásìkò ìjọba wa tí ń bẹ́ ń tà yìí ọlọ́run ò ní jẹ́ ọpẹ́ ọlọ́run nẹ́bì lọ́dọ̀ ọlọ́run eléyìí ní àkọ́kọ́ irú omi eléyìí tó wà nílùú olówó àtàdúgbò tí kálukú sí àwọn wá ń wò tí wọ́n wá ń kan sára síjọba tí ń bẹ́ ń tà yìí ọlọ́run ò ní jẹ́ dérí eléyìí takú sí o àwa ń béèrè solar light fún òlú wa tí ó kárí inú olú wa àti network eléyìí náà ń jẹ wáyà púpọ̀ chairman local government adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ Hajiya Mariam àti gbogbo àwọn executive rẹ̀ ọlọ́run ní da ètò orúmọ yín lọ́wọ́ ọlá nẹ́bì lọ́dọ̀ ọlọ́run ọlá Al-Qur'an Yasin ọlá la ilaha illallah ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run jọ máa bẹ pẹ̀lú gbogbo wa àtẹ̀yìntẹ̀ ń bẹ lókè àtàwọn tá ń bẹ yí àyẹ́ ọlọ́run dáàbò rẹ̀ bò wá gbogbo. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Ambassador Ambali Aziz tí mo jẹ́ agbẹnusọ fún Alhaja Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu yìí mẹ́sàn-án fún gbogbo Sàwó lápapọ̀ ẹ̀sì. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì tó ṣe okùnfà bí omi ṣe dé ìlú Olówú, bó ni inú yín ṣe dùn tó? Tí inú mi dùn fún gómìnà yìí ni pé ẹnjìníà ọ̀kan náà àwọn ẹnjìníà tí gómìnà tí wọ́n gbé iṣẹ́ fún ó wá ní lẹ́nu ọjọ́ ní táwọn ń káàkiri omi ó lóun wá wo pé ibi táwọn èèyàn sì nídìí omi ni wọ́n ń gbómi yìí wá pé nígbà kan kò rí irú rẹ̀ bẹ́ẹ̀ àwọn aborí tá a nídìí omi ní kọ̀rọ̀ kọ́ńdú kọ̀ọ̀kan tá a ní ojú tíjọba lè fojú àwọn òtó á jẹ́ kí wọ́n mọ̀ pé kò sómi níbi báyìí gómìnà Abdulrasaq Abdulrahman wọn ò fi gbà kan bọ̀ kan kò sínú pé ẹgbẹ́ PDP ní ọ̀gbọ́dọ̀ mú mi ẹgbẹ́ kékeré ní ọ̀gbọ́dọ̀ mú mi kò sí yìí ń bẹ́ wọ́n sì fún wọn lómi tí inú mi fi dùn nílùú Olówú lónìí ní pé irú rẹ̀ ò tí wáyé lágbègbè agbègbè Olówú kò sí ni wọ́n ti fún wọn ní omi onísólà báyìí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbàmọ́ sọ fún ìyá wa Alhaja Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu àti gbákejì wọn Alhaji Sehu Adara mo tún sọ fún Honorable Sọ́rí Lawal Ayánṣọlá omi mú àwọn Olówú ìgbésẹ̀ tí wọ́n ní ká gbé ó sì ní ká gbé ìgbésẹ̀ ọlọ́sìn ní a sì gbésẹ̀ àdúpẹ́ fọlọ́run adúpẹ́ lọ́wọ́ gómìnà Abdulrasaq Abdulrahman àti gbákejì wọn Káyọ̀dé mo wá dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná tó wà nípa tómi adúpẹ́ lọ́wọ́ wọn Ismail Lade adúpẹ́ lọ́wọ́ igbákejì kọmíṣánná náà adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn esco pátápátá adúpẹ́ lẹ́gbìmọ̀ aṣòfin àgbà fún gbogbo ìlú Kwara lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn aláṣẹ tó wà ńbẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run bò ní ba Kwara jẹ́. Ọ̀rọ̀ wo lẹ ní fún àwọn agbègbè Olówú nípa omi náà? Ẹ ṣeun ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé wọ́n dákun ìjọba wọn ti ṣiṣẹ́ tiwọn tó yẹ kó ṣe fún wọn o wọ́n má jẹ́ kó máa bàjẹ́ wọ́n máa bàjẹ́ lónìí bàjẹ́ lọ́la àwọn náà ló kù tí wọ́n máa mójútó o a gbọ́dọ̀ gbé pé wọ́n ní gbọ́dọ̀ mi sólà wọ́n máa ṣiṣẹ́ gbé wọ́n ti hù tàbí wọ́n ti ṣe àwọn èròjà rẹ̀ wọ́n ti bàjẹ́ wọ́n máa nídìí láti pé wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n má jẹ́ pé wọ́n bàjẹ́ ìjọba ti ṣe oore tó yẹ kó ṣe ó ní iye owó tí ìjọba gbé kalẹ̀ tó fi ṣe tó yẹ pé community kọ̀ọ̀kan ò tó bẹ́ẹ̀ káyé pé òun ló lóun ṣe community ìlú kọ̀ọ̀kan ò tó bẹ́ẹ̀ níbi owó tó jáde ńbẹ̀ àwa fẹ́ wọn àwọn ìyá wa àtàwọn bàbá wa tí wọ́n máa lo omi yìí wọ́n máa farabalẹ̀ máa lo omi yìí kò sínú pé wọ́n lo jẹnẹrétọ̀ pẹ̀lú epo rọ́kàn máa ṣe wọ́n sì máa ro omi náà ni adúpẹ́ fọlọ́run. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Ambassador Ambali Aziz tí mo jẹ́ agbẹnusọ ìyá wa Alhaja Mariam Ọmọ́táyọ̀ Abdulwasiu mo sì tún jẹ́ kan nínú ẹgbẹ́ regular caller fún chairman ẹgbẹ́ regular caller fún gbogbo tí ń lọ ní 16 local government ti Kwara Alhaji Saliu Atagizoro ọ̀rọ̀ jẹ́ president ìyá Sukura Lóore jẹ́ gbákejì gbogbo àwọn leader wọ́n jẹ́ àwọn gbogbo àwọn esco pátápátá àti Ismail Alaro adúpẹ́ lọ́wọ́ wọn. àṣàlá yẹn Yorùbá nẹ́bí. Bismillah Raja. Olówú rọ̀ mí adúpẹ́ fọlọ́run Olówú adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
alihamudulilayi rabbil alamin àlùfáà Sàká ipò wo lẹ́yìn dì mú ní. ipò mọ́gàjí nílùú Olówu àti gbogbo agbègbè rẹ̀ lápapọ̀. ó ti tó lọ́wọ́ tẹ̀ tí ń ṣe àfẹ́kù omi yìí. ọjọ́ ti pẹ́ bá a bá ní ká máa dárúkọ àsìkò tí omi yìí ti ń jẹ wáyà nílùú Olówu ọjọ́ náà gùn púpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń wá wípé àgbẹ̀ fún yín àgbẹ̀ fún yín àárín kankan kò sí pẹ́rẹ́ parí láti gbà sáà láàké UPA ìgbà owó lọ́wọ́ mi láti jèrè mi yìí ọlọ́wọ́ kádàrá ọba tó ní ìgbà tiwọn yìí ọlọ́run fi so wálé sóore ọlọ́run ní ọrọ̀ wọn bá ti wá mú ọlọ́run mọ́sàwọ́lá níbi lọ́dọ̀ rí ọlọ́run mọ́sàwọ́lá aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam. báwo ni ní ṣe dùn tó sí omi yìí. inú wa dùn púpọ̀ ó dùn púpọ̀ bàbá níbi inú wa ṣe dùn tó a fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìdúró tá a dúró lónìí yìí a tún wá fẹ́ ṣe gbogbo àwọn tó dúró tá a dúró lápapọ̀ bí inú wa ṣe dùn tó pé omi yá alihamudulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwa dúpẹ́ lọ́dọ̀ gọ́fúnà irú omi àti ìlú Ìlọrin láti lè rí rẹ̀ àárín lágbègbè Olówu rí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run ní bí wọ́n ṣe àṣetì aláàánú lọ́dọ̀ ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èyí tá a tún wá ń béèrè à ń béèrè sólà nílùú Olówu omi yìí kẹ́kọ̀ọ́ náà kẹ́kẹ́ ní gbogbo àwọn obìnrin bẹ̀rẹ̀ ìlú àtàwọn ọkùnrin kò kárí wa àmọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń wá ogún kan tó wá rí ẹyọ kan kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó dúpẹ́ lọ́dọ̀ ẹni tó ṣe é fún adúpẹ́ lọ́dọ̀ wọn. kí ni orúkọ yín. orúkọ mi ni Sárátù Abubakar. bó lẹ́yìn ṣe jẹ́ nínú ìlú Olówu. ọmọ Olówu náà ni mo sì tó lọ́kọ ńbẹ̀ náà. tọ́ ó ti tásìkò owó tẹ̀ tí ń wá omi yìí. pé àṣewà kéékèèké ni tá a ti wó mi. bó nínú yín ṣe wá dùn tó. inú wa dùn tí ò ní báyìí lọ́mọ ni tá a bá tún mọ nǹkan míì tá a tún lè ṣe lẹ́yìn ọ̀pẹ ni àbá tún ṣe fẹ́ni tó ṣe. ní ṣókí ẹ sọ̀rọ̀ dúpẹ́. ní ṣókí ẹ sọ̀rọ̀ dúpẹ́. nípa lókù tá à ń retí ní ọwọ́ ṣókí ẹ sọ̀rọ̀ ìdúpẹ́. aládùúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alihamudulilayi gbogbo táwọn náà bá nawọ́ sí lọ́dọ̀ Ọlọ́run wọ́n mọ̀ tèmi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ sínítọ̀ wa náà bí kí wọ́n pín sólà káàkiri àdúgbò à ń retí rẹ̀ Sábà à ń retí rẹ̀ lólówu kóbù wa Sábà ọ̀nàrẹ́bù Sábà kóbù wa ní sólà kọ́dàkùn Ọlọ́run ọ̀ràn òun náà lọ́wọ́ kọ́dàkùn ọ̀ràn wa lọ́wọ́ yìí. kí ló ń kọ yín. báwo ni ẹ ṣe jẹ́ nínú yìí. má. ok ó ti tó àsìkò tẹ̀ tí ń wá omi tán ṣe fún yín. ó sì pẹ́ díẹ̀ ká tó wù mí wọ́n sì wá fún wa ní sẹ́yìn bá sì dúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run ní jẹ́ wọ́n sì sí bí ọdọ̀ Ọlọ́run tó fún wa lólùbọ̀ wá kú sólà tá a nídìí ní ọ̀nà ibi Sábà fún sànù wọn á ní sólà light gbogbo olúwa tó bá ti di lálẹ́ gbogbo ẹ̀ máa ń sókun ni a sì lè kọ́ rẹ́ẹ̀pù wa nílùú Olówu rẹ́ẹ̀pù wa. Sọ́dún làwọn àlẹ́ adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Adúpẹ́ lọ́dọ̀ bàlẹ́ àṣìṣì náà. Lọ́sàánú wa. Láṣírí bí pé nẹ́tíwọ́ọ̀kì sólà. Wọ́n gbádùn ní wọ́n gbádùn. Adúpẹ́. kí ni orúkọ yín. Maria Isiaka Jimoh. ipò wo lẹ́yìn dì mú nínú ìlú Olówu. nílùú Olówu ipò tẹ́mi dì mú náà ni ẹ mọ̀ chairman Olówu. bó ni inú yín ṣe dùn tó nípa omi tuntun tí wọ́n ṣe fún yín. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé ànábì níbi tí inú wa dùn dé lérí ọ̀rọ̀ omi yìí kódà inú wa dùn débi pé tọ̀ àmọ́ bá tiẹ̀ ti fẹ́ ṣe pẹ̀lú àmọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ lọ́dọ̀ bàbá wa náà láti Ṣàwó adúpẹ́ lọ́wọ́ tiwọn náà Ambali adúpẹ́ lọ́dọ̀ wọn púpọ̀ púpọ̀ ní tí wàá kù tí ń tún dààmú wa báyìí tí ń jẹ wá níyà báyìí náà ni sólà ń dààmú wa púpọ̀ ìlú Olówu yìí nísìsiyìí tílẹ̀ bá ti sú gbogbo ó so òkun níbi takùn kò sí kinní kankan adúpẹ́ lọ́dọ̀ ọ̀nàrẹ́bù Sàlíù
Lawan adúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ adúpẹ́ lọ́dọ̀ wọn sólà yìí ọ̀hádà ń dààmú wa púpọ̀ kọ́lọ́ọ̀ba kọ́ wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run òkè òkè lọ́lá àwọn ọmọ lọ kò ní rẹ̀yìn mọ́ kí wọ́n dákun kí wọ́n tún ṣàánú wa lérí rẹ̀ sólà láìtì kún dákun ń dààmú wa kí wọ́n dákun kí wọ́n ṣe é fún wa ọlá àtànábì ọlọ́run ọlá àwọn ọmọ ròkè ọlá ànábì omi tí wọ́n sì ṣe fún wa yìí náà adúpẹ́ púpọ̀ adúpẹ́ lọ́dọ̀ wọn omi yìí náà sì ní ẹyọ kan náà ni a tún ń wá sí eléyìí yìí kọ̀ọ̀ràn kankan nínú tá à ń wá. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Isiaka Isa. Ipò wo lẹ dì mú ní Ipò tí mo wà fún ní Olúwo, mo wà fún olórí ọ̀dọ́ ní gbogbo agbègbè Olúwo. Ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ìlú Olówu. Bẹ́ẹ̀ni. Bó ni inú yín ṣe dùn sí? Bínú mi ṣe fi dùn sí pẹ̀lú omi tí wọ́n ṣe fún wa yìí. Ẹni tí wọ́n ní tá a bá fa omi mu nínú kànga ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ okùn tá a fi fà á jáde láti ìbẹ̀rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ambali Azeez tó bá wa ṣe àkàsọ̀ tá a fi dé ọ̀dọ̀ àwọn alájà Mariam. A dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀, Ọlọ́run ní bàrẹ̀dà tí wọ́n náà jẹ́. Àtúnwá fi dé rí alájà Mariam náà, a dúpẹ́ lọ́wọ́ àwọn náà púpọ̀ torí bí wọ́n bá jíṣẹ́ fún wọn pé ibi báyìí nìkan jẹ wọ́n yà tí wọ́n bá dá wọn lóhùn àníkíní kan tá a ṣe. Àmọ́ fún àwa olórí gbogbo àwa ọ̀dọ́ Olówu tí àti gbogbo agbègbè rẹ̀, a dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀, Ọlọ́run ní bàrẹ̀dà wọn jẹ́, Ọlọ́run máa tẹ̀ wọ́n síwájú ni àti gbogbo àwọn tó jẹ́ onípò gíga gbogbo tó wà ní Mòrò local government Kwara state, Ọlọ́run ní dá ogun wọn padà sẹ́yìn. Ìtẹ̀síwájú Ọlọ́run máa gbé bá kálukú wọn, Ọlọ́run ní jẹ́ wọ́n sì ṣe èyí tí wọ́n ṣe fún wa yìí níbi omi yìí. A dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù, Ọlọ́run ní fòǹgbẹ́gbẹ́ àwọn náà. Gbogbo tí wọ́n bá tún níran kan pé ní nǹkan báyìí lèmi náà fẹ́, Ọlọ́run máa ṣe báwọn náà torí níran kan pé irú omi yìí lè jẹ́ ti wa níyà yìí lọ́ra káràpà àríwú ẹ̀rí pẹ̀lú torí ìdákọ̀ọ̀kan là á máa lọ lọ́rin gan bàbá ìdè lọ́rin náà ó níbi tí gbogbo ẹ̀ wà nílọrin. Àmọ́ Olówu yìí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn púpọ̀ pẹ̀lú omi tí wọ́n ṣe fún wa ní Olówu yìí. Nígbà Olówu yìí àti gbogbo agbègbè rẹ̀ kò sí omi yìí mẹ́ torí kódà ńgbà kan tí àwọn gan tá a ṣẹ̀ṣẹ̀ wà ní kéékèèké gan pẹ̀lú tá a ṣẹ̀ṣẹ̀ ń kóra wá jọ tá a jọ ń ṣe ẹgbẹ́ káàkiri àárírú omi yìí. Báwọn èèyàn bá wá tí wọ́n bá ní àwọn oṣù omi fún wa, á bùn wọn ní nǹkan, á da ogun ẹ̀ fún wọn, ànígbùrú wọn mọ́. Eléyìí yà sí fún wọn ní nǹkan kan. Kódà nígbà tí Ambali Azeez wá sọ fún wa ní àwọn èèyàn tún gbé kinní dé gbọ́dọ̀ fún kankan ẹnìkan ò fún kankan àmọ́ pé báyìí ní orí pẹ̀lú bàbá mọ̀ bẹ́ẹ̀ ní irú tá a máa fún gbọ́n àyíkú àbá ti fún. Àmọ́ ńgbà tá a ti fún ló ta fún lóbìnrin Ọlọ́run wa ní ó ṣàánú wa, Ọlọ́run ó ṣàánú náà láti rí tiẹ̀, Ọlọ́run ó ṣàánú ẹ̀yin tẹ́ jẹ́ àgbà fún náà. Gbogbo ẹ̀yin ajá Mariam, a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ o, a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú orí tẹ́ ṣe fún wa yìí, Ọlọ́run ní fòǹgbẹ́gbẹ́ yín náà o. Kí lorúkọ yín? Ipò wo lẹ dì mú nínú ìlú yìí? Chairman. Ó ti tó àsìkò tẹ́ ti ń wá omi tí wọ́n ṣe fún yín yìí. A ti ń wá omi yìí nísìnyí kọ́dọ̀ ó ti lé lógún ọdún tá a ti ń wá omi yìí kọ́dọ̀ wọ́n tó wá pé Abdulrahman wá ṣàánú wa mi pẹ̀lú omi yìí, Ọlọ́run kó ṣàánú òun náà àti ẹ̀yin tẹ́ ẹ náà wá náà, Ọlọ́run ṣàánú gbogbo yín. Bó nínú iṣẹ́ á dùn tó? Àánú mi dùn gan-an lírí omi tó ṣe fún wa yìí, a sì tún fẹ́ mí sí torí kò ràn wá, àmì èyí tó ṣe fún wa yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ púpọ̀. Ọlọ́run jọlá ọmọ rẹ̀ pẹ̀lú.